ọmọ lúlù ìyá rẹ̀ ń jó ọpẹ́ méjèèjì jọra wọn. Àwọn méjèèjì jọra wọn. Ẹ bá ń jókòó fún mi. Àwọn méjèèjì jọra wọn. ọmọ lúlù ìyá rẹ̀ ń jó àwọn méjèèjì jọra wọn. Ọjọ́ fún ara wọn. Ó máa ga jù lónìí ẹ wo ẹyẹ ń ṣàfihàn màmá mi àlejò mi lórí ètò bàbá ètò tòní tó jẹ́ àkànṣe pàápàá fún ti ààwẹ̀ lẹ́ǹtì tó ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ ń ṣàfihàn màmá mi Prophetess C.O. Olúdáyọ̀ Adélẹ́yẹ JP. Màmá mi ẹ kọ́kọ́ bá ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí àwọn ará ilé náà. Mo kí gbogbo ẹ̀yin tí ó wà nílé lórúkọ Jésù Kristi Olúwa. Agbára Ọlọ́run ò ní dágbére fún yín. Àṣeyọrí lẹ́ ó ṣe ní 2016. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kẹ́kẹ́ bó ti sọ lẹ́ẹ̀kan yẹn, màmá mi rè, màmá tó bí orin. Màmá tí wọ́n ti kọ́, wọ́n ti fi orin àti ọ̀rọ̀ yìí, wọ́n ti fi tó ọ̀pọ̀lọpọ̀ ìdílé gẹ́gẹ́ bí abala tí àwọn yàn láàyò nínú iṣẹ́ orin. Inú mi dùn láti gbé wọn wá sórí ètò lónìí. Ibi tá àti mú rèé tẹ́ ẹ bá wò dáadáa, lẹ́yìn tí ń lọ lọ́wọ́ ìyún àwẹ̀ tí a máa ń gbà wọ àjíǹde ó ń lọ lọ́wọ́. Àwọn ibi tá a dẹ̀ máa yà lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ yìí ó pọ̀ gan. Púpọ̀ ọ̀rọ̀ ni àwọn olórin ẹ̀mí ti sọ pàápàá lórí ètò yìí tó jẹ́ pé màá fẹ́ kẹ́yìn bá wa yànnà náà dáadáa ẹni tó fà àti ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ẹni tí bíbà ìmú ta ni màmá C.O. Olúdáyọ̀ Adélẹ́yẹ gangan ibo la ti bí yín bó gangan lọ̀rọ̀ yín ṣe bẹ̀rẹ̀ kó tó di pé ẹ̀dí bẹ́ẹ̀ ṣe wà ká ti bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ẹni tí ẹ̀ ń wò náà ni Prophetess C.O. Olúdáyọ̀ Adélẹ́yẹ JP. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé ojú yín ò ní fọ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Bàbá mi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Christ Apostolic Church CAC. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ti sùn nínú Olúwa lọ́dún tó ti pẹ́. Orúkọ wọn ni Pastor David Adébáyọ̀ Ògúnṣẹ̀san. Gbogbo àwọn tó bá ń wò mí tó bá jẹ́ ọmọ Ìbàdàn tó ń dẹ̀ jẹ́ ọmọ CAC pàápàá tí bàbá àti ìyá wọn ti pẹ́ ń bẹ̀ dáadáa. Ó ṣeé ṣe kán tiẹ̀ ti gbọ́ dáadáa nípa bàbá mi gan. Torí nínú ìjọ Christ Apostolic Church Olúgbòde ìlú Ìbàdàn ní ìta Baálẹ̀ ó ní wọ́n ti ṣiṣẹ́ ìránṣẹ́ gbẹ̀yìn kó tó di pé wọ́n sinmi nínú Olúwa ní ọdún 1968. 1968. Bẹ́ẹ̀ni. Ọdún mélòó ni àjàrà tó fún gbà ná? 68. Tí ìwọ́nú. Ìwọ́nú gbà náà. Ẹ pé Fọ́gà àti mọ̀mọ́ ìyàwó yóò tí ìrántí pọ́n tiẹ̀ fẹ́. N ò tí ì rò bẹ́ẹ̀. Mo gbọ́. N ò tí ì rò bẹ́ẹ̀ pàápàá. Báwo ni ẹ ṣe wá bára yín níbi tẹ́ ẹ bára yín? It's a long story bí àtàwọn eléèbò. Ọ̀gá. Ó ga gan. Ohun tí mo rí ni wípé májẹ̀mú Ọlọ́run ni mo lè sọ pé ó wá sáyé lórí mi. Torí gẹ́gẹ́ bí ìtàn tí mo ti gbọ́. Torí gbà tí dáàdì mi kú yẹn mo kéré gan gbà yẹn. Mi ò tí ì jọmọ ọdún 8 lọ. Nígbà tí dáàdì mi kú tí mo fi mọ̀ pé wọ́n tó ń wò mí yìí. Tó jẹ́ pé o kéré gan nígbà tó sọ òbí ẹnu. Ìlérí Ọlọ́run máa ṣẹ láyé ẹ bó ṣe ṣe láyé mi. Ayé mi kún fún history tó lágbára gan, àwọn ìtàn tó lè mú kí ọ̀pọ̀lọpọ̀ kó jèrè nínú ẹ̀. Mo jẹ́ ọmọ ọdún 8 nígbà yẹn lólúgbòde Ìbàdàn nígbà dáàdì mi kú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe rí ààlà onírúurú nǹkan kọjá tó kọjá bẹ́ẹ̀, màmá mi jẹ́ tán pè ní ìyá. Ṣùgbọ́n nígbà tó dé ìkóríta kan, èmi kọ́ṣẹ́ aṣọ. Torí ṣe rò pé ẹni tí ò bá ní bàbá oríṣiríṣi ló lè là kọjá. Àwa tí ìyá wa bí apọ̀ díẹ̀. So àwọn nìkan ni wọ́n ń dá ọmọ tọ́ àti àwọn ìjọ Olúgbòde yẹn tí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ tó ń tọ́ àwọn ẹ̀gbọ́n mi. So èmi láti lọ sọ pé ọ̀dà ẹ jẹ́ kébi tiẹ̀ kọ́kọ́ kọ́ṣẹ́ náà. Tí o bá kọ́ṣẹ́, màá dẹ̀ tẹ̀síwájú. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa mú mi lọ, ẹni tó mú mi lọ síbi tí mo ti kọ́ṣẹ́ yẹn jẹ́ ọ̀rẹ́ dádì mi bàbá Bánkọ́lé ni wọ́n jẹ́ nígbà náà. Wọ́n wá mú mi lọ sọ́dọ̀ màmá Sàbẹ̀nà Akíkùgbé. Àwọn ni ìyá ìyàwó bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè tí mo dárúkọ wọn. Àwọn Chief Adékúnlé Ọ̀jọ́rá lÉkòó. Ìyàwó wọn gangan màmá wa Ọ̀jọ́rá. Ìyàwó bàbá Adékúnlé Ọ̀jọ́rá yẹn. Àwọn Eunice Ojúọlápé Ọ̀jọ́rá. Màmá wọn tó bí wọn nínú gangan. Àwọn ní ọkọ mi ní ṣe aṣọ nìbàdàn ní gbàgbé. Ẹ ṣì ń ránṣọ báyìí. Wọ́n ń kọ́ aṣọ títà ni. Aṣọ títà. Aṣọ títà. So aṣọ títà ni.
ní Gbági ni mo ti kọ́ṣẹ́ lọ́dọ̀ màmá Sàbẹ̀lá Akínkúgbé, àwọn náà ti dolóògbé lẹ́nu bíi ijọ́ mélòó kan, ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ṣẹ́. Nígbà tí mo wà lọ́dọ̀ màmá, mo kàn mọ̀ pé tí mo bá lálàá àṣẹ, tí mo bá ń gbàdúrà, tí mo bá ríran, màá lọ sọ fún màmá, nǹkan yẹn àṣẹ. Ṣùgbọ́n wọn tí ì mọ̀ pé Ọlọ́run máa lò mí, èmi náà mọ̀. Láti kékeré ìgbà yẹn tí mo sọ yìí, mi ò tí ìjọmọ bóyá 11-12 years. Tí mo bá ríran ó máa ṣẹ, tí mo bá lálàá ó máa ṣẹ, ṣùgbọ́n mi ò kà sí. Nígbà tó wá di pé mo kúrò lọ́dọ̀ màmá, mo ṣe freedom lọ́dọ̀ màmá o, mo wá ní ṣọ́ọ̀bù sí Gbági, mo ń taṣọ ní Adonis Corner, mo ní ṣọ́ọ̀bù kékeré kan sí gbà yẹn. Kò tún pẹ́ mo tún lọ fún catering, mo tún kọ́ṣẹ́ catering dáadáa. Ẹ tún dáná, ẹ bá ní ṣàṣe. No, mi ò báyọ̀ ṣàṣe o. Mo ní ṣọ́ọ̀bù tèmi, mo kọ́ bíi kéèkì, meat pie, fish roll, sausage, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi flour ṣe, kò sí tí mi fẹ́ mọ̀ ṣe ń gbà yẹn. So mo kọ́ gangan ni. So wọ́n máa ń practice gbogbo ẹ̀ pọ̀. Ó wá dìgbà austerity 1983. Ìgbà yẹn mo ti ṣiṣẹ́ Ọlọ́run o, ṣùgbọ́n mi ò tí ì fi gbogbo ara taratara kún wọnú ẹ̀ pé màá máa ṣe fúlì, torí àwọn èèyàn máa ń fi mí ṣe yẹ̀yẹ́. Torí pé àwọn ẹ̀bùn t'Ọlọ́run fún mi nígbà yẹn lágbára gan. Tí èèyàn bá ń bọ̀ sọ́dọ̀ mi nígbà náà, torí pé mo jẹ́ ọmọdé, tí Ọlọ́run á ti sọ fún mi pé ẹni báyìí ń bọ̀ o, màá gbóhùn yẹn tàbí kí n rí bíi fíìmù, mo bá súnra kì. Tẹ́ni yẹn bá ti wá kẹ̀lẹ̀kùn yàrá mi tàbí wá kẹ̀lẹ̀kùn bí tí mo ń bọ̀, tí mo wà ṣá, màá ní lágbájá ó yá wọlé, mo ti mọ̀ pé ó ń bọ̀. Nígbà yẹn wọ́n bá sọ mí dàjẹ́, mo bá gborí òkè Ẹdẹ lọ, Olúwa mi ò fẹ́ bún àjẹ́, Olúwa mi ò fẹ́ bún àjẹ́. Ìfẹ́ àṣẹ mọ̀, mi ò ní ìrírí yẹn, bó tẹ̀sí rẹ̀ jẹ́ pé pásọ̀ bàbá mi wòlíì làwọn náà, ṣùgbọ́n wọ́n tètè kú, kò jẹ́ kó yé mi. So màá wá mọ̀ sọ pé Ọlọ́run èmi ò fẹ́ bún àjẹ́ o, èmi ò fẹ́ o, èmi ní kẹ́ mọ́ rí ti nǹkan oníkan téèyàn ò sí mbẹ̀, mo wá ń sá, ó scare mi, mo wá ń sá. Ṣùgbọ́n nígbà tó tó àwọn àkókò kan, mo ní ìwà kan bí ó ṣe jẹ́ pé inú Gbági mo wà tí mo ti ń tajà, tí mo ní ṣọ́ọ̀bù tí mo tún ń ṣe catering yẹn pẹ̀lú ẹ̀. Ó wá di àkókò kan tí ò sí ọjà much, ni wọ́n sọ fún mi pé wọ́n dẹ̀ ń wá ẹnìkan tó fẹ́ máa ṣe oúnjẹ ní ibẹ̀ yẹn o, olóúnjẹ wọn yẹn ṣẹ̀wọ̀n wá lè lọ. Nígbà yẹn AJ Stewart wà ń bẹ̀, Bim ó wà ń bẹ̀, àwọn mẹ́rin ṣáà ni wọ́n ní company yẹn, ó pọ̀ gan, ó tóbi nítòsí nítòsí glass house tó wà ní ẹgbẹ́ Kingsway ní ayé ìjọ yẹn, kò jìnnà síbẹ̀. Wọ́n bá ní wọ́n wá yàn bẹ̀, mo ṣá lọ síbẹ̀, náà bá gbà mí wọlé, mo bá ṣe oúnjẹ lọ síbẹ̀, mo tún ṣe catering yẹn náà, mo tún taṣọ. Ṣùgbọ́n kinní kan ni, tí bá ti lè tajà di Friday ní 12 lọ́sàn-án, mo gbẹ́rù mi nìyẹn, mo tà mí ò ta, mo gborí òkè lọ nìyẹn. Ó di Sunday kí n tó wọlé. Kò pẹ́ mo wá wọnú ìṣòro ńlá kan. Kí náà ní ìṣòro náà? Tí mo bá tajà mi ní mọ̀ bí tówó wà, màá ṣàrí pé kò sówó, mi owó náà ni. So ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí àwọn ìṣòro ìwà mọ́mì mi náà wà láyé ńgbà yẹn, ló bá di já lọ ṣọ́ọ̀ṣì báyìí, já lórí òkè báyìí. Wàhálà yẹn so pọ̀ ju èjì mi lọ. Wàhálà yẹn ju èjì mi lọ dáadáa. Mo wá bẹ̀rẹ̀ sí ní sunkún káàkiri, mo wá sá kúrò nílé torí pé ẹ̀mí mi gan ti fẹ́ bọ́, mi ò dẹ̀ mọ kókó. Nígbà tí mo ṣáà wá bí tí mo lè lọ, mi ò mọ bí tí mo lè lọ, bá kúrò sí èsì ńgbà yẹn, mo bá lọ sí ọ̀dọ̀ bàbá Caleb Olóyèdé, Sowin ní Miracle Crusade là ń jẹ́ ńgbà yẹn ní Ìbàdàn lọ́lọ́run ṣògo. Ṣùgbọ́n nígbà yẹn Adéṣọlá ni wọ́n wà, ọ̀dọ̀ wọn ni mo wà, náà wá ní àwọn fẹ́ gbà mí gẹ́gẹ́ bí secretary. Ṣé àgbẹ̀ primary six ayé ìgbà yẹn ọba ni wọ́n. Bẹ́ẹ̀ni. So gbogbo lẹ́tà tó bá wá látòrí rédíò kankan tí bàbá fi ń ṣe program, èmi ni mo máa kà, èmi ni mo máa reply wọn padà. Then wọ́n ń gbowó lọ báǹkì ni wọ́n ṣe láyé ìgbà yẹn, èmi ni mo máa ń ṣe torí mo ṣáàpù gan, torí mo ti mọ̀ ń pọ́wọ́ gan. Ibi tẹ́ ẹ ti ń gbàjọ́ mọ̀ pé ṣáàpù. So mo wá lọ sí báǹkì, bàbá wa pè mí, wọ́n ní jọjọ́ hàn pé Olúwa fẹ́ lù ọ́. Wọ́n láwọn ríran àsìmọ́ lálàá, àwọn rí gbogbo ẹ̀, èwo náà ní kéèyàn mọ́ lẹ́mú ẹ̀mí àjẹ́ nìyẹn, èwo ní kéèyàn mọ́ báyàn délé kó dẹ̀ mọ́ rí tó ṣẹlẹ̀ sẹ́nìkan lé ẹ̀. Bàbá ní kò sẹ́mi àjẹ́ pọ́lọ́n fẹ́ lò mí gan pé kí n múra o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo ṣáàdẹ̀ tó kó dé ilé ọ̀dọ̀ wọn, ìyàwó wọn láìkì mi gan, màmá wa Dúpẹ́ Olóyèdé, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín tó rán wà láyé, Ọlọ́run bá mi lọ́rẹ̀ mi màmá yẹn. Láìpẹ́ wọn ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi, wọ́n wá kí mi, wọ́n lọ almost 2 weeks lọ́dọ̀ mi. Anytime you are welcome. So lédè kan ṣá, mo ṣá wà ń gbọ́dọ̀ wọn. Tí bàbá bá ti wá lọ sórí òkè,
ìyẹn bàbá Kelebo Lóyèdé àtìyàwó wọn àtọ̀rẹ́ mi kan wà lọ́yọ̀ọ́ sí Mary wọ́n máa dìwà mẹ́rù bí àdìmẹ́rù wọ́n rù wá lọ sórí òkè nìyẹn tí bàbá bá fẹ́ ṣe any program ní ìta bóyá open crusade tàbí indoor àwa la máa wà ní orí òkè alẹ́ wà mẹ́ 14 days 16 days 20 days 21 days tó jẹ́ pé àwa la máa wà pẹ̀lú wọn àti màmá tá a máa gbàdúrà dígbò máa kó wa kó òun gbó orí òkè Ẹdẹ yẹn nígbà yẹn orí stage láti bára wa nínú ìsọjí wọn ní já ayálé nígbà yẹn àwọn tó bá ń wò mí lọ́jọ́ ọmọ sówìnì títí dìsìn àwọn náà ń pè ní Family of God Church ó ṣeé ṣe káwọn náà máa rí mi báyìí gbogbo wọn ẹ bá ti ní Sister Dayọ̀ olórin gbogbo wọn náà mọ̀ mí máa ń kọrin gan nígbà mi wà kékeré yẹn bàbá wa pè mí bàbá ní yóò jáwọ́ pé orin kọ́ níṣẹ́ Ọlọ́run fẹ́ fún ọ ní special work kan tó ju orin lọ. mo kàn fi orin bẹ̀rẹ̀ ní. mo kàn fi orin bẹ̀rẹ̀ ní wípé tó bá yá ó máa farahàn ní àwọn ọdún tí mo sọ yìí ṣàṣà ni ìran tí mo rí sí bàbá fúnra ara wọn tí ò ṣe màá ní dáàdì mo rí nǹkan báyìí á dẹ̀ ṣe máa rí lẹ̀ á ṣe tọ̀hún á ṣe ó wá di ọdún kan mo wá rí àbúrò dáàdì mi kan ó wá ṣàlàyé nǹkan kankan fún mi pé kí n má dúró bí orin o wòlíì làwọn náà wọ́n wà lóṣogbo wòlíì lọ́dọ̀ bàbá mi ni wọ́n gbé nígbà ayé bàbá mi wọ́n wá ní kí n má darapọ̀ mọ́ orin o ṣùgbọ́n tó bá tó àkọ́kọ́ lọ́run máa fara hàn mí pé torí pé ìgbà táwọn gbọ́dọ̀ dáàdì mi wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé wọ́n máa bí wòlíì kan. ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. màmá ẹ jẹ́ àdàlẹ̀ díẹ̀ níbi tá a bá dé bẹ́ẹ̀ ni mi kò tẹ̀ fẹ́ kọjá bẹ́ẹ̀. ẹ jẹ́ ń dé òkè lọ́hùn tó gbọ́ ẹ̀yin ara lé ní kòpẹ́kòpẹ́ yìí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ni máa rí ojú màmá ẹ̀ dáadáa lóríṣun tẹlifíṣàn dáàjẹ tí ó jẹ́ nǹkan tẹ́ ẹ̀ máa rí lóòrèkóòrè àbí mo parọ́ màmá mi. lágbára Ọlọ́run ló ṣe máa rí nìyẹn. tọ ẹ jẹ́ ń dé òkè lọ́hùn náà ibi tá à ń lọ kò jìnnà ibi tá a kàn fẹ́ yà ló ṣe fọ́ díẹ̀ àtẹ̀mí àti màmá wòlíì màmá olórin tí wọ́n wá bára wọn ní ṣọ́ọ̀bù wòlíì àjọpadà wa á kú kalẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé.